Jehovah Jireh, olùpèsè pèsè fún mi. Jehovah Jireh, olùpèsè pèsè fún mi. Àti jẹ àti mu, àti ná àti lò. Àti jẹ àti mu, àti ná àti lò. Àti gbọ́ bùkátà láyé Olúwa pèsè fún mi. Jehovah Jireh, olùpèsè pèsè fún mi. Jehovah Jireh, olùpèsè pèsè fún mi. Àti jẹ àti mu, àti ná àti lò. Àti jẹ àti mu, àti ná àti lò. Àti gbọ́ bùkátà láyé Olúwa pèsè fún mi o. Jésù Kristi dákú sọ yẹ̀yẹ́ mi dáyẹyẹ o. Jehovah Jireh dákú sọ ẹkú mi dẹ̀ríyẹ o. Aṣọ ní ìgbà dákú wẹ́sẹ̀ fún mi dáyẹyẹ o. Bàbá fàdúrà kọ mi lé, ọmọ fàdúrà kọ mi lé, ẹ̀mí mímọ́ dákun gbọ̀nà ara ṣe mí lógo. Bàbá fàdúrà kọ mi lé, ọmọ fàdúrà kọ mi lé, ẹ̀mí mímọ́ dákun gbọ̀nà ara kó wá ṣe mí lógo. Bàbá fàdúrà kọ mi lé, ọmọ fàdúrà kọ mi lé, ẹ̀mí mímọ́ dákun gbọ̀nà ara kó wá ṣe mí lógo. Akiri sore lọ́lọ́run, asore kiri lọ́lọ́run, bẹ́sẹ̀ rìn kiri sóore, ẹ má ṣe gbàgbé mi Olúwa. Akiri sore lọ́lọ́run, asore kiri lọ́lọ́run, bẹ́sẹ̀ rìn kiri sóore, ẹ má ṣe gbàgbé mi Olúwa. Níwájú ìtẹ́nu mo dúró. Jẹ́kánú mi ṣe ọ́, jẹ́ kí n rí àánú gbà, àánú rẹ̀ ṣògo láyé mi. Akiri sore lọ́lọ́run, asore kiri lọ́lọ́run, ẹsẹ̀ rìn kiri sóore, ẹ má ṣe gbàgbé mi Olúwa. Ẹ̀yin ògo tẹ́ ẹ wà ní ẹ̀dáwọ́ yìí sókè, bóyá pariwo ògo ògo. Sori má dúró dẹ́nìkan, ògo lójú mi lówùrọ̀. Ògo lójú mi lówùrọ̀, Ọlọ́run ṣe bí ọmọ. Ojú mi lówùrọ̀, Ọlọ́run ìrìn òwúrọ̀. Náwó ọ̀tún ẹ̀ sókè sọ pé ní òní ọjọ́ Monday. Ní òní ọjọ́ Monday. Ẹ fa ọwọ́ mi sókè. Ẹ fa ọwọ́ mi sókè. Ní òní ọjọ́ Monday. Ní òní ọjọ́ Monday. Jẹ́ pàdé àánú. Jẹ́ pàdé àánú. Lóní ọjọ́ Monday. Lóní ọjọ́ Monday. Jẹ́ kí mi kú oríire. Jẹ́ kí mi kú oríire. Lóní ọjọ́ Monday. Lóní ọjọ́ Monday. Jẹ́ kó lè pàdé. Lóní ọjọ́ Monday. Lóní ọjọ́ Monday. Jẹ́ èyí tó wọ́n ṣe. Ẹnu rẹ ló fi wí. Àwọn àrùn sáyẹ̀. In the name of Jesus. Wàá pàdé èèyàn gidi. Wọ́n máa ṣàánú ẹ̀. Wọ́n máa connect ẹ̀. Wọ́n máa gbọ́gbọ́ ẹ jáde. Gbogbo ẹ tó bá ṣí à program lónìí. Wọ́n tí ẹnu mi bọ̀ ẹ̀jẹ̀ jẹ́. Tí ọ̀sẹ̀ tó parí wà ní testimony. In the name of Jesus. Wà á lè
Sebioba. Yes, Olúwa wa. Orúkọ mi ò yí padà. Àpọ́stélì yìí Dr. S.M.O. Mustapha J.P. Baba Sebioba láti ìjọ Seed of Christ Golden Church Land of Reality tólùjọ á wà ní Báremú Ìdíòbí Airport area ní ìlú Ìbàdàn. Ìfàmì òróró yan bàbá Sebioba ọdún kejìlélọ́gbọ̀n 32 years Ọlọ́run ti bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ ti kúkúrú. Bẹ́ẹ̀ni o, ọdọọdún náà ló wáyé. Àjọ̀dún ìfàmì òróró yan 32 years anointing of bàbá Sebioba. Ìgbẹ́ tó ń fún agbára tó ń túnde tó ń jáde tó ń pàṣẹ ìtura. Tó ń ṣiṣẹ́ àkàtúnṣe ìyanu káàkiri àgbáyé. Tọ́jú ìtumọ̀ àwọn ẹ̀yẹ rẹ̀ pẹ̀tẹ́ lọ́wọ́ o. Ní Sebioba ẹ̀kọ́ta. Báremú Ìdíòbí Airport area alága Ìbàdàn tó ti máa wáyé. Torí pé bára tó pè yàrá máa fi ṣe. Ọjọ́ Wednesday September 17 ọdún yìí ní ìgbẹ́ni ìpàdé àdúrà tá a pàkórí ẹ̀ ní agbára láti Sebioba. Aago méjì òwúrọ̀ kùtù náà máa bẹ̀rẹ̀. Ẹni tí Olúwa pè tó yẹ kó ṣẹlẹ̀ owó bàbá wa nínú Olúwa. Lọ́dún mi yọ, ìsẹ́mínẹ́sì apọ́sítù Dr. S.M.O. Mustapha jẹ́ kí bàbá Sebioba lórúkọ àgbà. Ó máa fi ìpàdé òwúrọ̀ yàn gbàgbà fún gbogbo onígbòjúgbò. Tó bá lè wá, ìpè yìí máa gbé ìwọ náà lórúkọ Jésù àmì ọ̀. Sebioba ọ̀ṣù láti èmi náà mo nẹ́rìí mo ti nẹ́rìí lórí ọmọ lórí àbúrò mi tí mo lọ síkì ìdúpẹ́ mo yan Ọlọ́run lógo Ọlọ́run Sebioba ń gbọ́ àdúrà ìpè òróró mi ò ní gbẹ lórúkọ Jésù mo yan Ọlọ́run lógo mo yan Ọlọ́run lógo mo yan Ọlọ́run lógo omi kànga ọ̀rọ̀ àti kànga agbára tí wọ́n bá mẹ́rọ Àbújá ni mo wà omi yẹn ó ń ṣe ìyanu iṣẹ́ ọ̀rẹ́ ọmọ mi kan ni mo ti kọ́ pé fún ó pè mí ní Àbújá Olóhùn ní Ẹ̀dà pé ó ti ṣe márèjì láti bí ó ti lé lọ́dún kan òun ní tó ṣàwá pè mí mo ní mi dẹ̀ sí ilé báyìí but kó lọ sílé kó lọ dọ̀dájú wa kó lọ gba omi kan bá ní kí wọ́n rọ̀ fún omi ẹ̀ tó ní wọ́n sẹ́ndì omi wọn bá mi sẹ́ndì ẹ̀ láti mo bẹ̀ wọ́n ni wọ́n sẹ́ndì ẹ̀ wọ́n ṣàgbà sílé mẹ́fún bá ní kó lọ gbà ní omi wọ́n rọ omi ẹ̀ fún wọ́n rọ ẹ̀fà wọ́tà kan fún omi kò tí ì mẹ́fà wọ́tà ẹ̀ dé dàjì ló pè mí lórí òun ò ní nǹkan oṣù wọn lọ pẹ́ nípa lọ́wọ́ ní ṣé ó ti lọ ṣe tẹ́sí olóhùn tí ilẹ̀ ṣe tẹ́sí lóní tó má ti lọ ó jẹ́ kó tó bí káwò fún bí ọ̀sẹ̀ mẹ́ta sí oṣù kan tó bá ti pé oṣù kan ó lọ ṣe scan ẹ̀tọ́ lọ ṣe scan lóhùn tí wọ́n ohun ní agbára rẹ̀ kò láfiwé omi yìí náà kan náà wọ́n tún pè mí ní bí ọ̀sẹ̀ kejì ìsìn náà ní àbúrò mi kan tó wà Màtọ́gun ní ọ̀sẹ̀ rẹ̀ ní Màtọ́gun ó síkì àwọn ọmọ ẹ̀ bá pè mí wọ́n gbé lọ sí ọsibítù kan wọ́n ní kí wọ́n sáré gbé lọ sí ọsibítù wọ́n gbé lọ sí ọsibítù wọ́n tìrìtì ẹ̀ ń bẹ̀ títí ó bí títí lẹ́bi wọ́n ni wọ́n tìrìtì ẹ̀ ń bẹ̀ ìgbà tó yá nìyẹn ní àpèkí ń rí fara kí wọ́n gbé lọ sí hospital ó tọ́jú hospital kan lẹ́yìn pé àwọn ní ọsíjì ń bẹ̀ èyí ọsíjì ẹ̀ pé wọ́n á lè fún ní ọsíjì wọ́n tún gbé ní nǹkan bí aago méjì ohun ní wọ́n tó pè mí wọ́n ní káwọn ọmọ àwọn kí wọ́n máa rí márúwá tó lè gbé tó lè rí mọ́tò wúlò wọ́n ṣàtúngbé wọ́n gbé lọ sí hospital yìí wọ́n ní kí wọ́n dẹ́pọ́sìtì 100,000 wọ́n dẹ́pọ́sìtì 100,000 wọ́n fẹ́ fi fún ní ọ́síjì wọn ò tí ì lo 1 hour
àwọn ẹ̀ tó ní bóyá kí wọ́n gbé lọ general ní lọ́sọ̀dí àwọn ti tán lẹ́gbà 100,000 ọmọ ẹ̀ kà bá wọn fà ń bẹ̀ yẹn ìyẹn gbà ní owó ẹ̀ padà mo ní kí wọ́n tó pe mọ́tò pé kí ọmọ rí mọ́tò ó dẹ̀ jẹ́ máa wá nínú ọmọ àtàntà tí wọ́n gbé lọ general hospital Fakọ mo ní tó sàmì wọn ló ń rí but it's weak so mo ti pé ọmọ mi ọkùnrin tó wà mí mo ti pé kó lọ bá àwọn ọmọ ẹ̀ ní ọ̀dọ̀ wọn tí wọ́n kó lè rọ́nù mi kànga yẹn kó rọ́ fún wọn kó rọ́ dání ọpẹ́lọpẹ́ omi kànga yẹn wo dádì omi kànga yẹn ní gbàtàndé àmìjọ nìkan náà ní ó ti tún chikin ní gbogbo ti wà tẹ́lẹ̀ mo ní ọlọ́run ní jẹ́ ẹ bu omi kànga yẹn bá pè yẹn pé Káyọ̀dé ṣe omi yẹn wà lọ́wọ́ omi yẹn ó yà bù sí lórí ẹ fi pa gbogbo ara ẹ gba ẹni ẹ bù sí lẹ́nu ẹ má bù sí lẹ́nu títẹ̀ tó mọ̀ dọ́rùn tó tẹ́ bọ́ dọ́rùn ní jẹ́ kẹ́ fún lómi omi yẹn ni wọ́n fi bí wọ́n dẹ̀ ti gbé ọ̀hún gbára báyìí wọ́n wà lórí àdúrà tí mo ń pe bàbá kàlẹ́ndà wọn wà lọ́wọ́ mi bí tí mo ń pè wọ́n pé bí ọmọ ṣe ń dọ̀hún kọ́ lọ́hún gbá láàánú pàdé wọn kọ́ lọ́hún gbá láàánú pàdé wọn general hospital bẹ́ẹ̀ ni ìgbà mẹ́yìn rẹ̀ ọlọ́run ìgbà tí mọ́tò máa wọnú ọgbà báyìí àwọn dọ́tọ̀ bíi mẹ́rin ló sọ̀rọ̀ àjẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní tútì gbà yóò ti pín wọn tún dé hospital yẹn wọ́n ló ń sọ̀rọ̀ but àwọn tẹ́wọ́n bá fi ti sọ̀rọ̀ ẹ̀ dáadáa wọ́n ń gbọ́ ohun tó ń sọ ọlọ́run ṣe burú ó dẹ̀ sọ̀rọ̀ ń bí tẹ́lẹ̀ ní fúnikì ní ọwọ́ ló fi máa já dànù ló fi máa ṣe dáàdì ìpè òróró yìí ò ní gbẹ lórúkọ Jésù ìpè òróró yìí ò ní gbẹ omi yẹn ń ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ mo yan ọlọ́run lógo ọlọ́run ṣe bí ọba mo yan ọlọ́run lógo ọlọ́run ṣe bí ọba mo yan ọlọ́run lógo dáàdì mo yan ọlọ́run lógo mo yan ọlọ́run lógo mo yan ọlọ́run lógo mo dúpẹ́ tó mo nẹ́ẹ̀dì lórí àbúrò mi wọ́n ti dìtáàdì ẹ̀ lẹ́nu wọ́n ti délé wọn padà ọlọ́run tó bọ̀ bá mi fún lókun àtagbára ọlọ́run ká ó ti dá òkun padà bàtọ́ tó yá wọn ní kò sẹ́jẹ̀ wọn ní kò ní gbẹ́jẹ̀ lẹ́jẹ̀ kò ní gbẹ́jẹ̀ lẹ́jẹ̀ o ọlọ́run bá mi dá ẹ̀jẹ̀ padà sí lára bá mi dá ẹ̀jẹ̀ padà sí lára tó gba ẹ̀jẹ̀ o ọgbà ẹ̀jẹ̀ wọn ti dìtáàjì wọn wọ́n ti délé wọn padà o ọlọ́run ó ṣé o ọlọ́run ṣe bí ọba ó ṣé o. èmi kan ọlọ́run ìrìn òwúrọ̀ ni èmi kan ọlọ́run ìrìn òwúrọ̀ ni èmi kan ọlọ́run ìrìn òwúrọ̀ ni èmi kan ọlọ́run ìrìn òwúrọ̀ ni. mo jáde tó wá bí wòlíì. I come out to you as a prophet. wàhálà àánú gbà. You will pay mercy. ọlọ́run á yà ọ́ lẹ́nu. God will surprise you. òróró ẹ̀dá. May His anointing more. mo fẹ́ bless òróró yìí. I want to see the full. torí pé ìjáde rẹ lọ lónìí. You're going out today. ìjáde ògo ló máa jẹ́. Glory. olóore máa wá ọkàn. In the phantom wà á location. kan aláàánú. Sweet wà á dẹ̀ Alpha. sí bí ọba. The reign and king. olúwa wá. In Jesus' name, our ìyàwó Lord. àkọsọ mi wá. Let's check our memory Psalm verse. 67 Psalm 67, verse 1. verse 1. Psalm 67 Psalm 67, verse 1. verse 1. mo bá ẹ̀ pé Says that, tẹ̀lé mi. say after me. kí ọlọ́run kí ó ṣàánú fún wa. God will merciful unto us kí ó sì bùsí fún wa. and bless us kí ó sì ṣe ojú rẹ̀ yóò mọ́lẹ̀ sí wa lára. and cause His face to shine upon us. Second time. kí ọlọ́run kí ó ṣàánú fún wa. God be kí merciful ó unto sì bùsí us fún wa. and bless kí ó us ṣe ojú rẹ̀ yóò mọ́lẹ̀ sí wa lára. and cause His face to shine upon us. Total, let's read together. 1, 2, go. God be merciful unto us and bless us and cause His face to shine upon us. ó gbàdúrà. I pray ìmọ́lẹ̀ ọlọ́run kò the yí light of ọ̀ká. God will surround you. bíbélì wípé The Bible ọ̀rọ̀ says, rẹ ní fìtílà your word is a fún lamp unto my ó feet. gbàdúrà. I pray ìmọ́lẹ̀ ọlọ́run the light of ó God ṣáájú rẹ go báyìí. before you ó yá lọ now. gba agbára. Take your power. In the name of Jesus. Ní orúkọ Jésù. ayé ẹ máa dìde. Your love will wà á rí rise. ọwọ́ ọlọ́run. You see the end of wà á dẹ̀ God. rí ìyanu ẹ̀. Any spirit gbogbo èèyàn of lọ́jọ́ bí òní. of the celebrants, gbàdúrà I fún pray yín for you. lórúkọ Jésù In ẹ the lọ rà name àánú of gbà. Jesus, you will mercy. Ee, mo ní ẹ lọ rà àánú gbà. I say your mercy. ọjọ́ di ọjọ́ ìbùkún. The day is a blessed day. ó di ọjọ́ ọlá It's a happy day.
àti àṣeyọrí ńlá. And a great success. Mo gbàdúrà fún ìgbéyàwó I rẹ. pray for your marriage. Lórúkọ In Jésù. the name of Kò Jesus. ìbànújẹ́ kò ní wọlé rẹ. Son of sorrow will not come to your dwelling place. Everyone will fall over you. The blood of Jesus will fill your Wàá marriage. jẹ ọrọ̀ bẹ̀. You will eat the fruit Yóò of lè it. dára fún ọ. It shall be well with Happy you. birthday. Ẹ kọ́ ayọ̀ ọjọ́ Happy ìbí. wedding Ẹ sì kọ́ anniversary. ẹgbéyàwó. Lórúkọ Jésù In the wàá name rà of àánú Jesus. gbà. Sọ pé mo máa rà àánú Say gbà. I will obtain mercy. Sọ pé màá rà àánú gbà. Say I will receive Àwọn mercy. testimony tí a ń gbọ́ yìí. All this testimony you listen to, Ọlọ́run máa ń pinrin. God will share it. Ẹni tí ó sọ̀tọ̀ lọ́lọ́run ti The mọ̀. one that will say tomorrow's testimony, Ẹnìkan God ní has gbọ́. known. Somebody can hear me. Lórúkọ Jésù In wà the ní name ẹ̀rí of ńlá. Jesus, you have a great Wà ní testimony. ẹ̀rí ńlá. You have a great Wà ní ẹ̀rí testimony. ńlá. You have a great Òróró tó testimony. mú dání. The anointing all you are holding Òróró tí máa mú yẹn kúrò ní kòtò. is the heart that bring out one Ó lè out of gbé ìyàwó peace, àfẹ́. that take one to the palace. Bẹ́ẹ̀ni, Yeah. òróró ńlá. The Ó great máa mú ọ anointing kúrò will ní bring you kòtò. out of peace Á dẹ̀ gbé ọwọ́ and take àfẹ́ you to lọ. the palace. Mo gbàdúrà. I Wàá pray. wọ àfẹ́ lọ. You move to the Olúwa palace. wọ àfẹ́ lọ. Move to the Wà á dẹ̀ palace. Sebioba. And reign Ẹ as jáwé ìwé king. Genesis. Let's check the book of Genesis. Chapter 41. Chapter Aka 41. verse 38. Verse 38. Genesis 41. Genesis chapter 40. Verse Orúkọ kan ní 38. lógójì. Ẹ bá mi kọ̀ yẹn lẹ̀. Ẹsẹ̀ Ẹ kan kọ́kọ́ ní máa lọ sí lógójì. You 37. read verse 37. Verse 24. Verse 24. 37. 37. Verse 24. Verse 24. Kí ló wí? What Wọ́n was sì it? mú wọ́n sì gbé sọ sínú ihò kan. Wọ́n mú Joseph. They took Joseph. Bíbélì pé wọ́n mú The Bible said they wọ́n took wá him jù sínú and kòtò kan. put him in a pit. Àwọn olómọ mú yẹn jù. Who are the people that grabbed Àwọn him? ará ilé ènìyàn. One's brethren, Àwọn your ará ilé relative, ènìyàn. your relative Joseph of gbé oúnjẹ brethren. kúrò lé Joseph took the food from the láti tú house àwọn ẹ̀gbọ́n to rẹ̀ lára. comfort his Ó fẹ́ lọ fún wọn brother. lóúnjẹ You want to tí feed ọkàn them, wọn ò for balẹ̀. them to have rest Ó of fẹ́ lọ mind. fún wọn ní You oúnjẹ want to feed tínú them, wọn ó fi for dùn. them to be happy. Ṣùgbọ́n bó ṣe ń lọ While it goes, pẹ̀lú ìtara with zeal, pẹ̀lú ìkara with bó ṣe zeal, yọ lọ as you just come afar, ẹ̀gbọ́ don't you ohun hear tí àwọn ẹ̀gbọ́n rẹ̀ wí what his brother wọ́n ní ẹ said? wo alálàá ní ń bọ̀ ẹ jẹ́ kí a pa Let's kí ni crucify ní the ìṣẹ̀lẹ̀ sọ bẹ́ẹ̀ clothing. nítorí pé Why did he say wọ́n ti so? mọ àlá rẹ̀ Because they've known torí his kó dream. sọ àlá rẹ̀ Because fún he wọn told them his dream. wọn pinnu pé àwọn ó They pa. now decided to kill him. gbọ́ mi sà Listen to me, ayé ò sir. kì í lépa èèyàn People don't tí ò ní pursue ẹ̀rọ one that don't bring that vision. àwọn tó ní ọjọ́ The iwájú people that have a brighter àwọn future, láyé máa ń they lépa are the one the ni enemy mo tẹ́lẹ̀ kó pursue. jòrò That yẹn is mú why o I said you should hold the to all. secure your future. That is secure future. Eléyìí Ọjọ́ tó ọ̀la ṣe rẹ pàtàkì púpọ̀. is so much jẹ́ kí important. òróró yẹn Let that kó wà all lọ́wọ́ be ẹ̀ with you. dẹ̀ pinnu pé And determine ọ̀rẹ́ that májẹ̀mú ti your ọjọ́ covenant òní offering for tó today máa san that you will tàbí pay, ọ̀rẹ́ ọjọ́ Monday or Monday tó fẹ́ offering san that you want to wàá pay, make sure pé you will without ó you fi that gbàdúrà you pray lórí with òróró it tó máa on the gbé anointing all that will bring you out of kòtò àwọn peace àgbà from the pit of kòtò elders, ayé pit of earth, kòtò gbèsè pit of death, kòtò àìní pit of lack, kòtò ìṣòro pit of problems, láti gbé ọwọ́ to bring you out àfi of it ọlá and rẹ take lọ you to the mo palace wí of your lórúkọ honor. Jésù I ó pronounce ní the ṣe name of dájú God that you be unstoppable. in the name of Jesus Yes, yes abeli read further. Wọ́n sì mú wọ́n dẹ̀ mú wọ́n sì gbé sọ sínú ihò. wọ́n dẹ̀ jù ú sínú And ihò the Ihò náà sì ṣófo. bíbélì wípé ìwò náà ó sì sọ ẹgbẹ́ 41 Go to verse ẹ lọ sí 41. 41 Go to 44. ẹ wà ká verse 38 And verse ẹ 38. kàdé You read it 44 to 44. yes Bọ́lá sì fún àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ pé. oh yes A lè rí ẹnìkan ní irú èyí. ẹgbẹ́ o Can you ẹ see tí it? wọ́n jù sínú The kòtò one that jẹ́sí they put in the pit the other time. ààfin ló ti sọ̀rọ̀ báyìí He's o walking out in the palace. bíbélì wípé Says, aha lè rí Can we find ènìyàn a man bíi Joseph like Joseph? yes Ọkùnrin tí ẹ̀mí Ọlọ́run bẹ nínú rẹ̀. oh yes Bọ́lá sì fún Jọ́sẹ́fù pé. aha Níwọ̀n bí Ọlọ́run ti fi gbogbo nǹkan wọ̀nyí mọ́. oh yes Kò sí ẹni tí ó ṣe amòye àti ọlọ́gbọ́n bí ìwọ. aha Ìwọ ni yóò ṣe olórí ilé mi. number 1 Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ni ó sì máa ṣe àkóso gbogbo àwọn ènìyàn mi. number 2 Kì í ṣe ni èmi ò fi tóbi jù ọ́ lọ. aha Bọ́lá sì fún Jọ́sẹ́fù pé. yes Wò Aha. ó, èmi fi ọ́ ṣe olórí gbogbo ilẹ̀ Íjíbítì. ó di báyìí o Make sure. Bọ́ọ̀lù kan wọ́ọ̀lù kúrò. Aha. Ó sì fi bọ́ Jọ́sẹ́fù ní ọwọ́. ó di 5 Ó sì fọ́ aṣọ ọ̀pọ̀ dáradára. ó di 6 Ó sì fi ẹ̀wọ̀n wúrà sí ní ọrùn. ó di 7 Ó sì mú kí ó mú kejì tí ó ní. ó di 8 Ó sì fi níwájú rẹ̀ pé. aha Kábíyèsí. ó di 9 ẹnà ọwọ́ báyìí kó tó di ọ̀la wàá rí ògbónú ọjọ́ kẹsàn-án The ninth day will be fine Ǹjẹ́ ìyàrá ni powerful. pé What amazes me ẹ̀mí is Ọlọ́run that the darí mi Spirit sí of God Ṣàgámù. directs me to Shagam. bẹ́ẹ̀ ni Yes. ọjọ́ kẹsàn-án Ninth day, irú àdúrà báyìí the prayer like this,
He's so powerful. The Lord directs me to Shagam. All the children of God at S.M.O will meet at Shagam. Cinema house. That is where we will be assembled. Till 4 p.m. the GAP program will commence. Once it's 6 p.m. will close. Yes. Just 2 hours in the presence of God. It will be so powerful by the grace of God. Don't forget that by 9 a.m. we will meet today on Facebook. Also. Those of you that don't know my page, that their scammers have opened in different forms. Our own page, you will see that there is blue there. tó bá ti ṣáàjì fún Apostle Dr. S.M.O. Mustapha bàbá Sebioba wàá rí búlù níwájú ẹ̀ wọ́n fi ṣe dot ṣe iwájú ẹ̀ náà fi máàkì ẹ̀ tọ́wọ́ bá ti rí búlù mbẹ́ péjì mi kọ́ ẹ̀ rìpọ́tù náà péjì bẹ́ẹ̀ àwọn péjì bẹ́ẹ̀ àwọn tó gbàbọ̀dé ni bẹ́ẹ̀ ni ẹnna wọ́n sà ayé ẹ̀dìdẹ́ ẹ̀dìdẹ́sù ẹ̀bùn mẹ́sàn-án ó lè wọ ayé ẹ̀ àṣẹ ìran rẹ̀ ó padà sẹ́ àṣẹ ògo rẹ̀ ó padà yọ àṣẹ yóò padà dé kí ló fà á òróró tàbí ìyàn láti ìgbà èwe ó sọ ní orí rẹ̀ ni mo tẹ́lẹ̀ kó gbé òróró dání òróró ọwọ́ rẹ̀ yóò mọ kúrò ní kòtò ayé àbọ̀ kúrò ní kòtò àyè àbọ̀ kúrò ní kòtò àyè àbọ̀ kúrò ní kòtò ìṣòro àbọ̀ kúrò ní kòtò gbèsè àdẹ̀mú ọwọ́ ìgbà name of Jesus. Àdúrà la máa gbà. Àdúrà la máa gbà. Àdúrà ló ń gbà. Agbára ò kì í gbà. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́ta méjì lọ sí Jọ́dá. Ẹ kú ìmúra. On the 17th, the spring wa ní ìlú Ìbàdàn. Ẹ̀dẹ̀mọ̀ wípé 17 yẹn ọjọ́ òru ni ìpàdé ọjọ́ yẹn ó máa ní agbára. Agbára ti bí ọba ọjọ́ yẹn ó máa le gan. Ẹ gbọ́ mi sà bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà níwájú Olúwa tí èmi dúró. Ayé mi á dìde. Sọ pé ayé mi máa dìde. Sọ pé ayé mi máa dìde. Gbogbo ẹ̀yin wọn lọ́tẹ̀ wà lẹ́kọ̀ọ́. Àjọ lọ Jọ́dánì skírínì wa lẹ́kọ̀ọ́ on the 18th lágbára Ọlọ́run. Mo dẹ̀ gbàdúrà bí Olúwa ti ń bẹ tẹ́lẹ̀ wà níwájú Olúwa tí èmi dúró. Ayé mi á dìde. Ó lè fẹ́ sí wa fún àwọn tá a fẹ́ jí tá a fẹ́ jọ lọ sí Jọ́dánì. Mo gbàdúrà àánú láti jíire rẹ̀ ó máa gbé ayé dìde. Mo yẹ máa pe nọ́mbà yẹn lé lágbára Ọlọ́run fẹ́ tẹ̀lé wa lọ Jọ́dánì. Mo bá ẹrù ẹ̀ wọ́n sílẹ̀ kì í ṣe nọ́mbà kì í ṣe prayer line rárá nọ́mbà fún àwọn tó fẹ́ lọ Jọ́dánì fún ẹ̀ gbàdúrà lórúkọ Jésù ayé rẹ̀ máa dìde lórúkọ Jésù. Ẹgbọ́n mi sà kí ni òróró kí ló ṣe fún Joseph? Number 1 òróró yẹn ló pamọ́ lọ́wọ́ àwọn ẹgbẹ́ tó kórìíra brother that ate him. He was eaten by his brother that wanted to kill him, but that anointed him was he preserved him, anointed preserved him as a man. He obtained grace to speak in the palace, in Potiphar's palace. Listen to this, in the prison, he answered to 3 interpret dreams before Pharaoh. He speak inspiring. One day, that he left the prison, that he entered the palace. Stretch your hands. Say, Lord, ask God, anoint me with your hand. This is one of God. That will bring me out of the pit that I have. That will take me to the palace. Pour it on my head. Pour it on my head. That's the point in power.
ìwọ aṣọ ẹ̀wọ̀n, aṣọ ogun, aṣọ gbèsè, ẹjọ́ rẹ̀ dànù. Ẹ̀wọ̀n mi láṣọ ọba. Orúkọ Jésù, orúkọ Jésù, sọ pé nípasẹ̀ òróró. Ogun tí òbí mi ò lè ṣẹ́. The person my brother will not overcome. Yes, Olúwa wa, sọ pé ẹ̀sọ́ mi di ọba. Make a palace habitation. It's different from one to visit a palace. You are going to live in a palace, not just stay there and visit. In Jesus' name, our Lord. Mi wòlíì mo sọ. I see the prophet. Ayé dìde. The Lord will rise. Aago mẹ́sàn-án láàárọ̀. By 9 a.m. this morning. Ní ọjọ́ Monday. Monday. Aago mẹ́sàn-án láàárọ̀. 9 a.m. this A morning. máa pàdé. We will assemble Lórí Facebook. on Facebook. Bẹ́ẹ̀. Yeah. Ẹgbẹ́ òró yẹn dání. Hold your anointing. Nínú àwẹ̀ àtàdúrà àtàwọn. In the fasting and prayer Wọ́n ti bless òró way, yẹn fún. once I bless the Kí ló máa fi ṣe? house, what will you do Òró with ọkọ̀ fi it? break. You use it to break your Bẹ́ẹ̀. fasting. Yeah. Wàá kàn bùkẹ́ sọ́wọ́. You just take it on your palm and link it to break. Your fasting by the grace of God. Àníṣe I ọ̀nà say ẹ̀gbọ́n. your way of Oṣù òróró la wà yìí. Ẹ̀yin ọmọ Ọlọ́run Oh, akókòrà anointing. Children of ọdún God, 24, preparation of 21, 25 and 25, 26 and of 26 September. of September. A máa wà ní ilẹ̀ agbára Be in that ní pastor land power line. as power Olúwa and wí power. bá. The Lord said, Mo máa fi ṣe agbára. Ẹgbẹ́ mi sà, Olúwa ti kọ sí mi. Ohun àwọn ìyanu tí òun fẹ́ ṣe. Ó tiẹ̀ wá pé gbàrà mi fún mi tí ó sì yí. Ní gbàrà mi fún mi special. Kí ni mo pè é? Gbàrà mi fún mi special. Gbogbo èèyàn tó bá wà ní gbẹ̀dọ̀ pátá ní òru yẹn. Mo máa fún ní omi gbàrà mi fún mi. Àgbà àkọ́kọ́ rẹ̀ máa fún yín ní omi gbàrà mi fún mi. Bẹ́ẹ̀ni, lọ́fẹ̀ẹ́ ẹni ẹ̀kọ́ ní kó lọ́wọ́ ẹ̀. Mi rọ́dà yá sẹ́yìn bàná yá. Ayé rẹ̀ dìde. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ wà ní Sàgá, tẹ́ wà ní Rẹ́mọ, ẹ kú wá sílẹ̀. Aago mẹ́rin la máa pàdé. Ìpàdé yọ̀ kọ́kọ́. Àṣẹ ní ọ̀dẹ̀ náà kì í ṣe ó yà mí lẹ́nu. Mo ti mọ̀nà pé bí a máa ṣe ní headquarters ní Fúnpa, àbí ní Fún Àpẹ, àbí ní Ìjàmì, àbí Abúlé Ẹ̀gbá. Ọ̀nà mẹ́rin tí mo fọkàn sí nìyẹn. Àmọ́ ẹ̀mí darí pé ní Sàgá láti ṣe 9-9. Ó máa ní agbára. Gbogbo ẹ̀yin ọmọ náà wọ́n ti Sàgá ẹ̀já pàdé. Ó máa ní agbára. Ó lọ wí pé kí gbogbo ènìyàn gbogbo èso dání. Pàápàá tẹ̀ wọlé Olúwa fún ọmọ yìí pé ẹ kú múra. Ó sùn nílé lẹ́yìn. Mo wí lórúkọ Olúwa gbogbo ìpèkùn àti ìdí àwọn àgbà. Ẹ já ayé àdìdè. Ìjọba ọlọ́tẹ̀ máa bùkún fún sẹ́yìn lónìí. Ìtẹ́ máa sọ̀rọ̀ ẹ má jẹ̀mú. Ìtẹ́ máa sọ̀rọ̀ ẹjọ́ Monday. Ìtẹ́ sẹ̀dá mẹ́wàá. Mo bùkún fún àkáǹtì ẹ̀ lórúkọ
Jésù wà á tẹ̀lé ìbùkún náà. Ẹ̀wọ̀n ò ní dè ọ́. Ọ̀tá ò ní mú ọ. Wà á lókè ọ̀la. Jésù Olúwa wa. Fún àkáǹtì nọ́mbà ìsìlẹ̀ 303267. $2047 01 1988. What I see? Apostle Mustapha Sebioba Foundation ló máa gbé jáde ní Fort Bank lórúkọ Jésù kwara ànúgbà. Àwọn tá à ń lọ Jordan ẹ̀gbọ́n nọ́mbà yẹn 09078680206. Bọ́lá ẹ̀kan sí 09078680206 lórúkọ Jésù kwara ànúgbà. Mo bless òróró yẹn agbára iná wọ bẹ́ẹ̀. Lórúkọ yìí agbára iná wọ bẹ́ẹ̀. Àná ìtara ẹ̀kọ́ gbogbo ọlá gbogbo àgbo gbogbo ọlá gbogbo àkùtù pàdé àlá ọ̀sẹ̀ máa jọ́sìn àyè wà á dẹ̀ ṣe bí ọba Jésù Olúwa wa wọ́n sẹ́ni kan fi dá lójú pé. I am there to testify. Olóore ọ̀fẹ́ jùlọ. Kò sẹ́ni tó lè gbà, kò sẹ́ni tó lè dá lọ́lá. Kọ́kọ́rọ́ ilé ọlá ọwọ́ ẹ̀ ló wà o. Gbogbo ọlá, gbogbo ọrọ̀, gbogbo àṣẹ àtọ̀dọ̀ rẹ ni. Dákú wá báyé mi ṣe ìyanu lójoojó. Ayé mi kò kìkì ògo rẹ. Bàbá Jèhófà, ọba tí kò mójúlé. Ọba gbani ńlá ni. Bàbá Jèhófà, ọba tí kò mójúlé. Ọba mi tún gbàgbà lágbà lọ́wọ́ alágbà ní bàbá Jèhófà, ọba máa yọ nílẹ̀ ọ̀nìgbà ní tí àdé sáyà. Bàbá Jèhófà, ọba tí kò mójúlé. Dàmí lágbàtà mo bẹ̀rẹ̀. Bàbá Jèhófà, ọba tí kò mójúlé. Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì. Bàbá Jèhófà, ọba tí kò mójúlé. Ẹ̀mí àwọn àpọ́stélì. Bàbá Jèhófà, ọba tí kò mójúlé. Ọlọ́run ayérayé gbà mí o. Bàbá Jèhófà, ọba tí kò mójúlé. Dàmí lágbàtà all over the world. Tẹ́ bá fẹ́ mọ bó ṣe ń lọ káàkiri àgbáyé. Kaya TV radio jẹ́ kọ́ mọ̀ ẹ follow. Orin lóríṣiríṣi ètò tó mọ́gbọ́n wá. Kaya TV radio ìkẹ́ follow. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ òṣèlú náà kò gbẹ̀yìn òye. Kaya TV radio ìkẹ́ follow. Dádì ẹ mọ̀ mi o ẹ like kẹ́ follow ẹ. Kaya TV radio ìkẹ́ follow. Kaya o Kaya o. Kaya TV radio ìkẹ́ máa wò kẹ́ máa follow. Ẹ̀lẹ́mbẹ̀ wọn orúkọ tèmi ní Alhaji Ahmed Lukman ìrànwọ́sí Kaya aláṣẹ iléeṣẹ́ Kaya guest house aláṣẹ iléeṣẹ́ heritage travel and tours fẹ́yìn olólùfẹ́ wa àtúmọ̀ tuntun wa báyìí ìlàmú wa fún yín Kaya ìbàdàn ẹ̀yìn wa àbúrò wa ìyọ̀rẹ́ wa lórí Kaya rédíò oríṣi ètò láàmú wa fún yín ẹ̀ẹ́dẹ̀mọ̀ gbádùn dáadáa látòrí sport entertainment politics gbogbo tó ń lọ nígboro lórí social media àmọ́ máa gbá àwọn èèyàn wá àdèmọ́ máa gbá àwọn ọ̀jọ̀gbọ́n àtúmọ̀ bá àyànnà náà ní kọ̀ọ̀kan àgbọn fún yín ní soccer tips àgbọn fún yín ní sports àdèmọ́ fún yín ní àwọn tó ẹ pé ẹ tó bá ń jẹ́ fans a lè mọ̀ rí nǹkan tó gbádùn láti mọ̀ tẹ̀lé wa ó dẹ̀ fi dáadáa káwọn fún wọn yìí ó dẹ̀ fi wá ọ̀dẹ̀ fọ́ àwọn náà mọ̀ wá fún yìí ẹ mọ̀ follow wa lórí Facebook lórí Instagram lórí YouTube gbogbo ẹ̀ lágbá Ọlọ́run àwa láàmú wá èèyàn láàmú bá wọn Alhaji Ahmed Lukman Kaya.
Kaya TV Radio, you can my follow.